ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل بني آدم بالعلم وأكرمهم بالتقوى وقال إن أكرمكم عند الله أتقاكم نحمده سبحانه وتعالى على هذا الفضل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين ولي المحسنين وأصلي وأسلم على إمام الأتقياء الذي ما شاء قط ولو الحسن فقط وعلى آله وأصحابه وأنصاره وأتباعه أهل البررة والتابعين لهم باجتناب المعاصي إلى يوم لا ينفع فيه مال ولا علم مع المعصية ويوم يكون القرآن حجة لنا أو علينا أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ ọ̀dọ̀ alhamdulillahi ọba tí ó dá àwọn ọmọ Nábì Ádámà alhamdulillahi ó wá pọ́n wa lé pẹ̀lú mímọ̀ ó fi ìmọ̀ dá wa lọ́lá ó fi ìmọ̀ ṣe wá lọ́ṣọ̀ọ́ ó wá ní kí mọ̀ yóò lè bá wúlò ó wá fi ìpáyà Ọlọ́run àti lílo mímọ̀ ó wá fi ṣe adélérí ẹ̀ akí ọba yìí òun ló dá wa gbogbo bá ti lo ayé ìrọ̀rùn gbogbo ẹ̀ náà ló ṣàlàyé fún wa bó bá dá wa bó ti dáwọn ẹranko tó jẹ́ pé wọn ò mọ̀jú kún wọ́n jẹun kún ó sì sùn lọ bó làwa náà ó ṣe kí ní ìta bó lọ́rọ̀ wò bá ṣe rí akí ọba yìí púpọ̀ alhamdulillah lérí bó ti ṣe èmi àti ẹ kò sí wálẹ̀ ní tí ń dáwọ́ délẹ̀ rìn àyífẹ̀nú jẹun ká máa fẹnú nulẹ̀ káàkiri ọba yìí ó ní gbogbo àwọn ẹni tí wọ́n bá nímọ̀ tí wọ́n sì lò ó tí wọ́n sọ mímọ̀ náà ẹni yìí náà wọ́n máa jẹ ní àgbéga wọ́n máa jẹ gbogbo àyíkáyè tí wọ́n bá dé Allahu Akbar ajẹ́rìí pé kò sọ́ba kan lẹ́yìn ọba yìí anabuwa Muhammad òjíṣẹ́ rẹ̀ ní sallallahu alaihi wasallam anabi yìí ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé ni Allahu Akbar àwa ní nítorí kíni nítorí pé gbogbo ń tà nẹ́bí mọ̀ gbogbo ẹ̀ ló lò gbogbo ẹ̀ ló ṣiṣẹ́ lára rẹ̀ ànábì wa lọ tán wá di alọ́mọ́lẹ̀ gbàgbé èyí náà ni a rí àkọọ́rẹ́ rẹ̀ àti erípa rẹ̀ lára àwọn sahaba nábì àtàwọn ansọ́rù àti àwọn muhajirin gbogbo ń tà nábì kọ́ wọn làwọn náà lò erípa wọn wá parẹ́
bákan náà la tún rí pa bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n lo ohun tí wọ́n mọ̀ wọ́n jìnnà sí ntọ́lọ̀ ni wọ́n jìnnà sí wọ́n lo àwọn náà di alẹ́mọ́lẹ̀ gbàgbé gbogbo wọn látòkè délẹ̀ Ọlọ́run bá yọ́nú sáwọn náà bá gbàbọ́ wọn gbogbo bí wọ́n kù sí Ọlọ́run bá ṣàmójúkò fún wọn àwọn àfáà wa tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ Ọlọ́run bá sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan àwọn tí wọ́n ń bẹ láyé jẹ́ wọ́n máa bẹ dáadáa àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá kẹ́ wọn àwọn òbí tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wa níyé máa ṣàdúrà fún Ọlọ́run bá sí bẹ́ẹ̀ fáwọn náà ojú iléeṣẹ́ yìí Ọlọ́run má jẹ́ ó jóná láéláé bí ó bá jóná gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ Ọlọ́run máa wà pẹ̀lú wọn gbogbo wọn onírànlọ́wọ́ iléeṣẹ́ yìí tí wọ́n ń náwó ribiribi bẹ́ẹ̀ bá débẹ̀ lónìí ọ̀tọ̀ ní tẹ́ bá ní irinṣẹ́ bẹ́ẹ̀ bá tún débẹ̀ ńgbà míì wọ́n ti tún fi àwọn nǹkan míì tọ́jẹ́ nǹkan ọ̀tún wọ́n tún fi kún gbogbo tí wọ́n ń ṣe yìí ó tó ní tí wọ́n kó tí wọ́n lọ fi rárá nù àmọ́ Ọlọ́run wá lò wọ́n ipé tèmi lẹ́ẹ̀ máa fi ṣe Ọlọ́run ò wọ́n láwọn tí wọ́n ṣe tiẹ̀ lánàá tí wọ́n kábàámọ̀ Ọlọ́run mọ́jà wọn náà kábàámọ̀ bẹ́ẹ̀ jẹ́ wọn ọba ní ààyè tó lérè kún ó jèrè rẹ̀ láyé kún ó jẹ́ nínú sàárè kún ó jọ nínú gbọ̀gbẹ́ dàlkìyàmà kọ́lọ́run wá jẹ́ irú wọn pọ̀ torí pé bí irú wọn bá pọ̀ ìsìláàmù ọ̀rẹ́sẹ̀ fi wálẹ̀ gbogbo àwọn ọmọ ilé ẹ̀kọ́ táwa náà wá ń tọ́ kéwú lérí ìkànnì yìí Ọlọ́run má ṣàjẹ́ asọ́lẹ̀ pẹ́ Ọlọ́run kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣàlékún mímọ́ wa ọlá amínà ọlá amínà ọlá amínà lẹ́yìn ní dènà pẹnu ibi tí àwọn àfáà wa fẹ́ ká roko rẹ̀ lónìí wọ́n mú wá fún wa ní ìbéèrè yìí agbára tèmi nìkan wà ní ká láti lè dáhùn rẹ̀ gbogbo àwa tá a láǹfààní tá à ń jọ ń wora wa ń lé nígbà tá a bá roko rẹ̀ débi tá a rò ó dé gbogbo wa náà láàjọ fún èsì lérí ẹ̀ kí ni ìbéèrè yìí lọ báyìí pé àwọn àfó onímímọ̀ a gbọ́ pé wọ́n ti nímọ̀ wọ́n wá nímọ̀ yìí a wá rí pé tòun ti bí wọ́n ti nímọ̀ náà tó wọn à jìnnà sí ẹ̀ṣẹ̀ àwọn pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọ́n ń jọ ń sùn wọ́n ń jọ ń jí ni wọ́n ń jọ ń jẹ wọ́n ń jọ ń mu ni wọ́n ń jọ ń ná wọ́n ń jọ ń lò ní pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìmọ̀ tí wọ́n wá ní yìí àwọn àfáà wa ní ká béèrè lọ́wọ́ ara wa pé ẹ̀ṣọ́ ló jẹ́ fún wọn ni ṣé ìdáàbòbò ló jẹ́ fún wọn ni ṣé oríire ló jẹ́ fún wọn ni àbí àgbákò àbí èrí ibú ẹ dákun ìbéèrè náà rí kẹ́mi ó tó wá lọ bí pé ń ó fèsì àti ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ńlé náà kó tó di pé á là á fèsì lérí ẹ̀ ẹ jẹ́ kákọ dé eré agbọ́nrin yìí wò ká tàn yẹ́bẹ́yẹ́bẹ́ díẹ̀ ìmọ̀ kí ni tá ń pè ní mímọ̀ ẹ̀ṣẹ̀ kí ni tá ń pè lẹ́ṣẹ̀ tá a bá mọ̀ kíní méjèèjì yìí tá a mọ̀ kíní kejì wọn dáadáa a wà á wádìí pé ẹni ọba wa nímọ̀ tó wá mú ẹ̀ṣẹ̀ tó fi ṣọ̀ṣọ́ tó mú ẹ̀ṣẹ̀ tó fi sásọ òbóra tí fi ń bóra a wà á mọ ìdáhùn lérí ìbéèrè yìí pé ọ̀ṣọ́ ni irú mọ̀ yóò jẹ́ fún ní àbágbákò ni yóò jẹ́ fún afáàmì Kamaruddin kátó lọ jìnnà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. àkọ́kọ́ ìmọ̀lágbà púpọ̀ àwọn àfáà ńgbà wọ́n fẹ́ ṣàlàyé pé kí ni jẹ́ mímọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀rí alẹ́ ilmu níta ń pè ní mímọ̀ o huwa nurun ìmọ̀lẹ̀ ńlá kan ni ẹni ó bá sì wu Ọlọ́run ní mọ̀ fún gbogbo èèyàn gbogbo ẹni ó fẹ́ ké náà kọ́ ló mọ̀ ìmọ̀ kéwú ìmọ̀ ni ìmọ̀ àwé ìmọ̀ ni ìmọ̀ kọ́ṣẹ́ ìmọ̀ ni àmọ́ gbogbo àwọn àmọ̀ yìí látòkè délẹ̀ ìmọ̀lẹ̀ ni ó jẹ́ fún gbogbo ẹni Ọlọ́run bá yọ̀ọ̀da rẹ̀ fún tóun ó fi máa yàtọ̀ fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ ní gbogbo àyíká yìí tó bá dé bímọ yìí ti wá jẹ́ ìmọ́lẹ̀ yìí àwọn àfáà wá ṣàlàyé fún wa pé wal ma'asiya ẹ̀rí ká máa ṣẹ lọ́hun tó ti fi udhalika nur onímọ̀ wá pa ìmọ́lẹ̀ náà ẹ̀gbọ́n mi yé dáadáa àkọ́kọ́ ni pé ìmọ́lẹ̀ ni kí ni máa wá pa o kí ni máa sọ ọ́ dòkùnkùn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yìí ń lé ní ẹ bá lọ wọnú díwánù Imam Shafi'i afáàmì Kamaruddin ó ní ṣàkáùtù ìláwà kí èso àhìfsí. ṣàkáùtù
إلى وكيع سوء حفظ فأرشدني إلى ترك المعاصي فأرشدني إلى ترك المعاصي وأخبرني بأن العلم نور وأخبرني بأن العلم نور ونور الله لا يهدى لعاصي ونور الله لا يهدى لعاصي nínú rìwáyà mi ونور الله لا يؤتاه عاصي ونور الله لا يؤتاه عاصي Ìmáàmù Ṣáfi'í ó ní arákùnrin kan bẹ ń lọ lé kéwú àbí ká pé ń lọ lé ìwé àbí ká pé ń lọ bí ìkọ́ṣẹ́ ó wá sáré ó fi àìmọye ọdún lọ kíní yóò wá yé àwọn kan ní ó yé àmọ́ wá rí pé lẹ́yìn ìgbà tó yé òun tán ó wá dá lákọ̀ọ́gbàgbé ní tí wọ́n ní ó yá tí wọ́n béèrè lọ́wọ́ tó wọ́n sọ wọ́n sẹ̀ wá gbójú òkè wọ́n máa wá ronú sí pé kíndé sí kíní yìí ó ní kíní náà wá jẹ́ bànújẹ́ fún un ó ní mọ̀ wá tọ àfáàgbà kan tí mo rí pẹ́ ní ọlọ́ni ṣàkàtù ìlà wàkí èso àhìfòdìn. ó nígbà mo wá débẹ̀ mo wá ṣàlàyé mo kó mo rò mo láàfáà gbogbo tí a bá kọ́ mi tẹ́lẹ̀ mi máa tètè mọ̀ àmọ́ mo wá rí i pé ọpọlọ mi ń dógùn nísìnyí ṣé kìí ṣe pé wọ́n ń sà sí mi ṣé kìí ṣe pé wọ́n tọ́ bọnú ọpọlọ mi. wàrúṣàdání ìlà tàríkìlì máa sí. afẹ́ ni ọlọ́run yìí ó ní mọ́ dààmú ara rẹ̀ má rò lọ bí tó ń rò lọ. ajẹ́ kan ọ̀dọ́ láàmú oṣó kan ọ̀dọ́ láàmú ìlà tàríkìlì máa sí. ó níwọ̀n náà lọ ronú ara rẹ̀ àwọn nǹkan kan bẹ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó jìnnà sí tẹ́lẹ̀ wá lọ ronú pé láti gbà tí àdáwò yìí ti débọ̀ tó ti dá lákọ̀ọ́gbàgbé yìí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó ń lọ kọlù ni. Allahu akbar. ó ní mo wá ní ọ wá ní má jẹ́ ó sì ọ́ lè mọ̀. wa akhbarani bí annal ilma nurun wa nurullahi la yuhda li'asi. ó ní wọ́n wá ń fún mi ní ìró pé ọ̀rọ̀ yìí má jẹ́ ó yọ ọ́ lẹ́nu bí annal ilma ó ní ìmọ̀ tó rí ni nurun ìmọ̀lẹ̀ ni ìmọ̀lẹ̀ ọlọ́run sí ni ọkàn ẹni tó bá wu ọlọ́run ní ìtàn sí wa nurullahi la yuhdahu asi wa nurullahi la yuhdahu asi. ẹni ó bá sì jẹ́ lẹ́sẹ̀ ìmọ̀lẹ̀ yìí kìí tó lọ́wọ́ àfà ìmọ̀lẹ̀ ọlọ́run kò gbọ́dọ̀ bó ọkùnrin ó mú mi rántí àfà àgbà kan àfà ńlá ni ó wá lọ lékéwú fáìmọye ọdún gbogbo lékéwú tó lọ yìí àwọn àfà àròyìn iye ọdún tó ṣe ń bẹ̀ wàlàm yumayyiz bayna alifa wàlà bá kọ̀ wá lé láàrin ọdún tó ṣe yìí náà kí wọ́n wá sọ pé wọ́n kọ alifa àti bá kalẹ̀ kọ́ wá mọ̀ kọ̀ mọ̀ kankan ń bẹ̀ ó wá dààmú títí ń bọ̀ wá súnjọ́ kan ó wá lọ bá àfà kan gbogbo tí wọ́n ń kọ́ mi ń mọ̀ àfà ni lọ bá yá rẹ̀ onígbà tó wà nínú oyún rẹ̀ kí ni tó ṣe ọmọ náà bíktísàr ọlọ́ba yẹ ń gbọ́ dọ́dọ̀ yẹ onímọ̀mí ilé kéwútẹ́ ẹran mi lọ látijọ́ yìí gbogbo tí ń kọ́ mi ń bẹ̀ ń mọ̀ mo sì lọ bá àwọn ẹni mímọ̀ wọ́n ní wá bá yín wọ́n nígbà tẹ́ wà nínú oyún mi sẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run báyìí wọ́n ní ìyàwó gbójú òkè ìjọ náà ìyàwó ni ìrì ọmọ mi ń kírun ààwẹ̀ ìhùnfin ráre wákàtí mi ń lọ déédé àmọ́ nǹkan yọ kan tí mo ronú kàn ó náà ni pé ńgbà mo wà nú oyún rẹ ebi ń pa mí kò sí ti jẹ́njọ́ náà lọ́hùn-ún mo wá rí ẹrú ọlọ́run kan tí ń bẹ ládùúgbò wa wọ́n sálàbí dùn kalẹ̀ àbí wọ́n sá nǹkan èso kan kalẹ̀ kébì yìí ọmọ bà wá àfẹ́ ti kọ́ mọ́ dààmú wọ́tọ̀ wà nú oyún mo wá mú díẹ̀ mo wá jẹ́ ń bẹ̀ ńjọ́ náà lọ́hùn-ún bóyá kọ́ máa jẹ́ pélé yìí nì ǹjẹ́ mẹ́ni ó ní kinní náà ó ló ti kú ò lábúlé wa yìí kò gbé bí mọ́ fún àkàbárà ní bí annal ilma nurun wa nurullahi la yuhdahu asi.
ọmọ yìí ní iye ìyá màlú tí wọ́n ló wà ní ìyá ni wọ́n júwe pé bí báyìí ni àwọn ní ẹja wà lọ lórí tí ń ṣe mí àgbákò ni òun pẹ̀lú ìyá wọn mọ́ náà wọ́n dénú ìlú wọ́n ní ẹni yìí ti kú ọmọ wọn ń kọ́ wọ́n lọ mọ wọn kan táwọn mọ̀ ìlú kan báyìí ló wà ó tó jìnà síbí ọmọ yìí ní màmá àwọ̀ abẹ̀ lọ́nà ni o wọ́n wá wà lọ títí wọ́n wá lọ kan ìkánnú àwọn àrọ́mọdọ́mọ bàbá yìí tí ó sí bàbá báyìí láyìí là ń wá àwọn níbẹ̀ ni bàbá mi ni àbí ká gbé bàbá mi ni tí ó sí tẹ́ ń wá wọn níbẹ̀ ni wọ́n wá rojọ́ wọ́n kómokómo rò wọ́n ṣàlàyé sẹ́yìn náà wá ni mélòó lẹ jẹ́ ńjọ́ náà lọ́hùn ó ní dàbínú tásẹ́rẹ́ báyìí náà ni àbí èso báyìí ni èso náà wá dà ó ní náà ni wọ́n ní tọ́ ayọ̀dá rẹ̀ fún yín ó di halali fún yín látòní lọ abòyín a fi ìyọ̀dá bàbá wa yọ̀dá rẹ̀ fún yín ẹ yọ̀dá ń tòótọ́ wọ́n láwọn yọ̀dá ilma nuru wa nurullahi la yutahu àfà tọ́ ẹjẹ́ a máa lọlé ńgbà wọn ó délé ńjọ́ náà lọ́hùn àfà mi Kọmọrùdín inú èèmà tá àfà rí ni pé wọ́n sí káṣàfí fún wọ́n sí gàgá fún gbogbo tí ọmọ látijọ́ yìí wọ́n sì kọ lójú oorun kí lè ó tó mọ́ ńgbàtí ilẹ̀ mọ́ àfáwà lọ dì mọ́ yẹ ó ní ìyá mi ó lẹ́ kú eríire ó ní bí a lọ lánàá ó ní lóòótọ́ wọ́n yọ̀ ọ̀dá ó ní gbogbo tí wọn ọmọ ìmọ̀ náà ti dé la ilaha illallah ńgbà tó padà sọ́dọ̀ àfá rẹ̀ bá àfá bá gbé nǹkan kalẹ̀ tá àfá bá ń ka ní àfá mi akramakallah ọlọ́run jẹ́ àrí yín pé bẹ́ẹ̀ ti ń ka yìí bẹ́ẹ̀ kọ́ ìwáyà yìí ọba mi ìkàkùkalẹ̀ ń kà àfá lọ ti ṣe ríire ìyá rẹ̀ ti túbá nú ẹ̀ṣẹ̀ ọlọ́run ló wá mọ iye ọmọ tó jẹ́ pé àwọn òbí ti kó bá nú oyún bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo bọ́mọ ebérí ọmọ yìí ti kú dí ọmọ nǹkan yìí ọ̀nà táwọn àwọn òbí gbà jẹ tí wọ́n gbà mu tí wọ́n gbà lò tí wọ́n ṣe nígbà tí wọ́n wà nú oyún rẹ̀ ló kéré ibú bá ẹ dákun ìtọ́ wa lè kéré ibú bá yàn tí ìmọ́lẹ̀ yóò fi ní bọ́sọ́kẹ́ èèyàn ṣé nǹkan rẹ̀ ní àbágbákò ẹja mọ̀ so torí pé mo fẹ́ mú nǹkan wá láwọn nǹkan eríṣiríṣiríṣiríṣi tí máa jáde látara ẹ̀ṣẹ̀ tí ò ní dín ní nǹkan bí ogún àbí ó dín díẹ̀ nú ogún tá a bá wá jọ wò ó tá a gbé yẹ̀wò gbogbo wa náà jọ mọ́ wá fẹ́ sí bọ́ bá yẹ ká jìnà sẹ́sẹ̀ bọ́ á jẹ pé ká máa fi sọ̀sọ́ ká máa fi sasọ ọ̀bọ̀ra ni àwàjọ mọ́ àfáà mi Kọmọrùdín ìkánnù tí ẹ̀ṣẹ̀ máa fà wá òun náà ni ìmọ̀ jẹ́ làákàyè ó dógùn kì í jẹ́ kí mímọ̀ ó wọnú làákàyè ọ̀rọ̀ lérí ẹ̀ lámúwá yìí ẹlẹ́ẹ̀kejì hirmanu rizik ìmọ̀ jẹ́ kárísì kí ó ta kété sí ìyàn ni torí pé ìpayà ọlọ́run ká sì sá fún ẹ̀ṣẹ̀ ọlọ́run ní wa man yattaqillaha yaj'al lahu makhraja. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه ọ̀sẹ̀ wọn fáwọn Kọmọrùdín bọ́ ti kà náà ni naam àwọn afáwà ṣàlàyé fún wa ipe ẹjá wa àyà yìí wò wa man yattaqillaha yaj'al lahu makhraja. wa man yattaqillaha yaj'al lahu makhraja. gbogbo ẹni ó bá páyà Ọlọ́run bí ìgbà tí wò ó lè le tó òun ọmọ rọ́nà àbáyọ ń túmọ̀ sí pé gbogbo ẹni tí ó bá wá páyà Ọlọ́run tọ́jọ́ pé ẹ̀ṣẹ̀ ní fi ń sọ̀sọ́ ọ̀nà ọmọ ṣe kí ni o ọ̀nà ọmọ dí mọ́ Ọlọ́run ní wáyà rìsíkì min haythu la yahtasibu ìjẹ́ ẹ̀ mú ìrọ̀rùn ní ọmọ jẹ báwọn èèyàn bá ń kíbò sí pọ́mọ̀ lé o Ọlọ́run ní kò ní lè mọ́ òun tiẹ̀ ẹni tí ó bá wá páyà Ọlọ́run kọ́ àwa náà ti mọ̀ pé ìdàkejì rẹ̀ náà ni ó tọ́ sí òun náà ó di méjì ẹlẹ́ẹ̀kẹta hirmanu ta'a gbogbo ẹni ó bá jẹ́ lẹ́ṣẹ̀ bí n bá ń tẹ̀lé ntọ́lọ́hun fẹ́ tẹ́lẹ̀ tí ń tẹ̀ láṣẹ Ọlọ́run díẹ̀díẹ̀ ní kíní yìí ó máa bọ́ lọ́wọ́ rẹ̀ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ sì ni ìjọ tí àyọ̀ bá ti tẹ̀lé àṣẹ Ọlọ́run mọ́ kíní ń bọ̀ ní ìparun ní ń bọ̀ ní ẹ̀yin jàmáà wa ẹlẹ́ẹ̀kẹrin
torí mo fẹ́ kà mo sì fẹ́ ká jẹ ìǹfààní ń bẹ púpọ̀ àwọn àfáà ní ẹsẹ̀ tá a rí nì ìmọ̀ jẹ́ kí ọkàn ó máa fọkàn balẹ̀ ni ẹ gbọ́ mi yé a máa fọkàn balẹ̀ kò ní kíá kò ní kùnlá láti máa jẹ lọ bí tó bá wù ú ẹ rí bí bá ti wá ń jẹ lọ bí tó bá wù ú yìí lójoojúmọ́ bí ń bá ti ń wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni ó máa burú sí i kò ní lékún yó máa dínkù ni nínú ìbádà nínú ìpayà ọlọ́run nínú kásáfọ́ ọlọ́run ẹ rí àwọn àfáà ní bọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ yóò máa lọ bẹ́ẹ̀ títí hatta tuzilu hayata bil kulliyya tí ó fi wá di pé yóò wá gbàgbé sí ayé ń tọ̀hún jẹ́ yányán ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún innal ma'asi kárí ẹ̀ṣẹ̀ tá a máa wò ní ìmọ̀ gbin àwọn nǹkan tí ò dáa míì síyàn lọ́kàn ni bó bá jẹ́ pé kékeré ní í ṣe lónìí nísìn èyí tó jù bẹ́ẹ̀ lọ náà ni ó tún ṣe kí ni o ni ó tó bí sínú ọkàn rẹ ọmọ wa bá a lọ bẹ́ẹ̀ títí la ilaha illallah tẹ́yìn ó fi wá jáde nínú tí ìjọmọlúwàbí yẹn tí ó fi jáde nínú àwùjọ èèyàn ẹlẹ́ẹ̀kẹfà abẹ́lẹ́ẹ̀keje àwọn àfáà ní innal ma'asi kẹrí ẹ̀ṣẹ̀ táwọn wò ní tó dé fúlùkálì ìmọ̀ kó àárẹ̀ bọ́ ọkàn ni a ní iradatihi bọ́bá lóhun ó ṣe nǹkan kan tọ́jẹ́ mọ́ ní tẹ̀yàn fi ṣe ríire tí fi ní ládàáwájú ọlọ́run ẹ̀ṣẹ̀ ni yóò máa wá jẹ́ yóò máa kó rẹ̀wẹ̀sì bá a lọ́nà ọkàn bẹ́ẹ̀ bá wò dáadáa yóò wà bẹ́ẹ̀ títí kò wá ní jẹ́ kó tiẹ̀ lè túbá nínú èyí tó ti ṣe tí ọ̀dà náà yóò máa wá bẹ́ẹ̀ yóò máa wá ṣe bẹ́ẹ̀ yóò máa wá ṣe bẹ́ẹ̀ tí ó fi di pé gbogbo ntí jẹ́ àárònú pa pé àárònú kan ọlọ́run àárònú pa pé ìjìyà kan mọ̀ ń bẹ wájú ọlọ́run ẹ̀mí ò ní lè rò ó ẹ̀rí àfáà wa Al-Bari al-Baghdadi àfáà mi Qamaruddin ó ní ìdálímárìó àtọ́ nafsahu kullama ishtahat wíbẹ̀. ìdálímárìó àtọ́ nafsahu kullama ishtahat. walam yanhaha taqati ila kulli batilin. walam yanhaha taqati ila kulli batilin. ó wá ní wasaqati ilayhi li isma. والعرب الذي وساقت إليه الإثم والعرب الذي دعته إليه من حلاوة عاجل دعته إليه من حلاوة عاجل أفوى الباري البغدادي ó ní ìdálímárìú ọmọ ènìyàn nafusahu kullama ishtahat. gbogbo tí ń wu ẹ̀mí rẹ̀ náà lọ ń fún ó lóun fẹ́ jẹgbá ọfún ó lóun fẹ́ àwo ọfún ó lóun fẹ́ kòkò bàbá àsásùn bẹ́ẹ̀ náà lọ tó fún. ìdálímárìú ata nafusahu kullama ishtahat. ẹ̀mí rẹ̀ lóun fẹ́ máa jẹ lọ bí tó bá wù wọ́n náà wá sílẹ̀kùnlẹ̀ pé máa lọ bó bá ti wù ọ́ máa jẹ káàkiri. walam yanha taqati ila kulli batilin. ẹ̀mí tó fi lè yí òun ó máa jẹ lọ rẹ̀ wù ní yóò wá jẹ fájítì ila kulli batilin gbogbo tí jẹ́ àgbákò tí fa orí ibú wá báyàn gbogbo lẹ̀kùn rẹ̀ ni ó máa lọ kàn tí ó sì máa lọ wọ̀ ọ́. وساقت إليه الإثم والعرب الذي. àwọn ẹ̀ṣẹ̀ tí ó fi máa wá lọ kọlu àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ tẹ́mi rẹ̀ ó fi máa rọ́ọ̀lù ọ̀ní mọ̀mọ́ àti àwọn nǹkan tí dójú tìyàn láwùjọ. وساقت إليه الإثم والعرب الذي. àwọn ẹ̀gbin àwọn àbùkù tí kó bá yàn tẹ̀yìn èrí fọ̀mọ́ tí èé jáde láyé ẹ̀mí rẹ̀ ó padà sun ọ débẹ̀. دعته إليه من حلاوة عاجل. la ilaha illallah ọbẹ̀ tí ò tóorun tí ò dùn náà ni ó padà lọ gbé ọ lọ bá erí fọ́ ni wá gbé egun náà ní tí ó padà lọ gbé ọ lọ kọlù ó di nǹkan méje ẹlẹ́ẹ̀kẹjọ àwọn fásitì yìí fún wa pé ẹ̀ṣẹ̀ ìmọ̀ jogún ni tọ́jẹ́ pé bàbá bá fi ilẹ̀ ńgbà míì ọmọ a sì tún gbé wọn ní yóò ṣe bẹ́ẹ̀ wọ́n lé bàbá ẹ̀ kúrò lágboolé ńgbà náà obìnrin agboolé kan bàbá ẹ̀ bá sùn
la ilaha illallah ìwọ ọmọ ọkọ ló wù kò wù ọmọ àlè. àwọn àfáà wa ní bọ́rọ̀ yìí bá fẹ́ yé wa dáadáa wọ́n ní ẹ jẹ́ á wo àwọn ìjọ tó ti lọ gbogbo àwọn tí wọ́n ń ṣe akódìjọ̀bọ lónìí tó jẹ́ pé ọkùnrin ẹgbẹ́ wọn wọ́n ń bá sùn wọ́n ní wọ́n jogún rẹ̀ látara àwọn ìjọ ànábì lúùtù ọjọ́ kìíní ni ara àbùsẹ́kù wọn tó kù lérí ilẹ̀ nù ni la ilaha illallah. bẹ́ẹ̀ yẹn ọba wa jẹ́ ńgbà míì ó ṣeé ṣe kí wọ́n tún ṣe rí ibú rẹ̀ ju àwọn tí wọ́n jogún rẹ̀ lọ́dọ̀ wọn lọ. wọ́n lẹ́ni tá a bá là á jọ àájù ni ẹ wàá rí i pé láwùjọ wa lónìí àwọn tí wọ́n ń ṣe irú eré ibú báyìí àwọn tó wá ń ṣe kọjá àwọn tí wọ́n tún jogún rẹ̀ lọ́dọ̀ wọn. wọ́n ní kẹ́ ẹ̀ tún jẹ́ àwọ̀ àwọn ìjọ míì tó jẹ́ pé báwọn bá fẹ́ ta nǹkan bí wọ́n bá fẹ́ ra nǹkan òṣùwọ̀n tó kù ni wọ́n èrà báwọn bá wá fẹ́ tà wọ́n wá dí òṣùwọ̀n kù bí àwọn tí wọ́n ó tepo tí wọ́n lọ jìn ike ǹdí àbí wọ́n á ju ike sínú omi gbóná àwa fún kù ó rí i pé wọ́n kọ nọ́mbà pé 5 náà ní bẹ́ẹ̀ àmọ́ bọ́ bá wọ̀n tó bá nírú kenlé tó bá gbé lédè tó dà á bẹ́ẹ̀ 3 àbọ̀ lọ́ọ́ bá nú ẹ̀ wọ́n láwọn náà rẹ́ níjọ́. وساقت إليه الإثم والعرب الذي دعته إليه من حلاوة عاجل. wọ́n láwọn wo làwọn náà jọ wọ́n láwọn jọ ànábì Ṣuaibu ńjọ́ náà lọ́hùn bí wọ́n ti ṣe nu ni Ọlọ́run ní wailun lil mutaffifina alladhina idha iktalu ala nnasi yastawfuna wa idha kaluhum aw wazanuhum yukhsirun. wailun lil mutaffifina alladhina idha iktalu ala nnasi yastawfun. wa idha kaluhum aw wazanuhum yukhsirun. ọ̀dà wọ́n ní bàbá tó wo àwọn àjọ míì ẹ̀rí àwọn àjọ tó jẹ́ pé àwọn tí wọ́n alaw fil ardi bil ifsad wọ́n balẹ̀ Ọlọ́run jẹ́ ni wọ́n láwọn náà ní àwọn tí wọ́n jogún rẹ̀ látọ̀dọ̀ wọ́n ní Fíráúnà ohun táwọn ọmọ ogun rẹ̀ ńjọ́ náà lọ́hùn àwọn náà kọjá àyè wọn àyà rẹ̀ náà ń bẹnu Kùránì àfàmì Kọ́mọ́rùdín ìfààyè bẹ̀ ńlẹ̀ kálí bá tètè lọ. wọ́n wá ní tẹ́ ẹ bá rí i pé ẹnìkan indahu takabur ọjọ́ rẹ̀ lójú a máa san agídí táǹkù wọ́n láwọn náà lẹ́ni tí wọ́n fi jọ wọ́n láwọn owó wọ́n fi jọ wọ́n ní àwọn ìjọ Húdù ńjọ́ náà lọ́hùn àwọn náà bí wọ́n ti ṣe nu ní kọ́lọ̀ǹgó tó pa wọ́n rẹ̀. wọ́n wá ní gbogbo ẹni tí ń bá ń hùwà kan bẹ́ẹ̀ bá wádìí dáadáa ra àwọn tó fi jọ. gbé tí wàá rí ni ìtí à ń tú jáde láàrin yìí ọ̀kọjá pé ẹsẹ̀ ìmọ̀ aràn ni àtìrandíran ntí máa wá ràn yàn tó sì jẹ́ pé àwọn tó wọ́n fi erípa rẹ̀ lẹ̀ yìí wọ́n parẹ́ rẹ̀ ni ẹ dákun sẹ́rù nǹkan bẹ́ẹ̀ oríire ni àbẹ́rí ibú ọlọ́mọpà wá náà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní ẹsẹ̀ ìmọ̀ jẹ́ kí ẹrú kó bíntín Ọlọ́run ni la ilaha illallah. Al-Hasan al-Basri ó ní n tó jẹ́ kí àwọn èèyàn pàtàkì Ọlọ́run mọ́ òun náà ni pé ẹ̀ṣẹ̀ pọ̀ wọ́n wá ń bíntín Ọlọ́run tó bá jẹ́ pé wọ́n pàtàkì Ọlọ́run ni Ọlọ́run náà bá sọ wọn nínú àyá al-Qur'ani míì tí a kà fúnra wa yìí Ọlọ́run ní wa man yahinillah fama lahu min mukrimin. wa man yahinillah fama lahu min mukrimin. ẹni tí ó bá pọ́lọ̀ ńlẹ́ tọ́lọ̀ ń bá wá fi sòun náà dẹni yẹ̀yẹ́ gbogbo ayé yìí ò lè pọ́n lé ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni ó bá jẹ́ lẹ́sẹ̀ àṣẹ́ni yẹ̀yẹ́ ni àtẹ̀yìn àtàwa náà Ọlọ́run mọ́mọ́ yẹ̀yẹ́ wa Ọlọ́run kà wá kúnnú àwọn ẹni àpọ́nlé àti ṣe àdúrà Ọlọ́run kó gbà á àmọ́ bàbá ṣàdúrà báyìí bàbá ta àmọ́ tọ́ ni àfi káwa náà ká hùwà àpọ́nlé ìmọ̀ àpọ́nlé ni ẹsẹ̀ àbùkù ni Ọlọ́run má ṣe wá lẹ́ni àbùkù bihaqila hawla wala quwwata illa billahil aliyyil azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni
Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa súnà. ẹ̀yin ọmọ ya wa nínú Islam bàbá rí tí a ń pè ní ẹ̀ṣẹ̀ yìí àwọn àfáà ní àgbákò rẹ̀ ìmọ̀ràn ni ẹ̀rí pé Al-Qur'an náà ní ká bẹ̀rù fìtínà kan èyí tó ṣe pé bó bá dé la tusibanna alladhina zalamu minkum khassa yóò tàbálé yóò tàbá oko ẹni tí ó rà ń bẹ̀ yóò padà san wọ́n ní gbogbo ń tà pè ní ẹ̀ṣẹ̀ ìmọ̀ kó bá ẹni tí ń ṣe yóò tó wá kó bá ẹni tí ń ṣe kí ni o ẹni tí ń bẹ ní ẹgbẹ́ rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ bó bá sunlé ẹni tí ń ṣe tán yóò wá tó dáná sun ilé aládùúgbò àwọn sàhábà ànábì ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ńjọ́ kan sallallahu alayhi wa sallam ànábì wá fi àpèjúwe àwọn ìjọ kan tí wọ́n ń lọ nú ọkọ̀ ojú omi ànábì ní ọkọ̀ ojú omi yìí alájà ni ó láàyè ńsàlẹ̀ ó tún ní lókè àwọn kan ń bẹ lókè àwọn kan ń bẹ ní ìsàlẹ̀ nínú àwọn tí wọ́n ń bẹ ńsàlẹ̀ wọ́n wá dàrin omi ìkànnù wọn wá mú àáké ó fẹ́ dá ọkọ̀ yìí lu ikú àwọn kan wá bí pé ó fẹ́ dá ọkọ̀ yìí lu ó ní àti ẹ̀gbọ́ àwọn tá a jọ wà ńsàlẹ̀ yìí bọ́ bá lu omi lè kan àwọn la ẹ̀yin tẹ́ wà lókè kí ni rí ibu ti yín bẹ̀ kí ni pírọ́blẹ̀mù ti yín bẹ̀ tẹ́bọ́kẹ̀lẹ̀ yín wà ànábì wá fi ìbéèrè náà sí ọ̀dọ̀ àwọn sàhábà ńjọ́ náà lọ́hùn pé sallallahu alayhi wa sallam ẹ̀yin sàhábà bí wọ́n bá fi arákùnrin tí ń lu ọkọ̀ ńsàlẹ̀ ńlẹ̀ tó bá lu ọkọ̀ nì ǹjẹ́ àwọn tí ń bẹ lókè náà ǹjẹ́ wọ́n sèfù wọ́n ní rẹ̀ ànábì tí wọ́n bá gbà lọ́wọ́ mú tí wọn ò jí ó lu ẹni gbogbo wọn ò fi là ni wọ́n fi kérí bọ́nú títẹ̀rí o àmọ́ wa ìntẹ̀rẹ̀kúhù bí wọ́n bẹ lè filẹ̀ tó bẹ dọ́kọ̀ ń lu hàlákàfà hàlàkú yóò kó eré ibú bára rẹ̀ yóò sì ṣe kí ni o yóò tó kó ìran tiẹ̀ náà yóò tó kó ran gbogbo àwọn tó kù wọn náà wọ́n parẹ́ bọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ti wá rí nù ni ẹ dákun ìtì máa wá pani rẹ̀ tí tó máa kó ìparẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ọ̀ṣọ́ ni ká pè yíhun ṣé iyì ni ká pè é àbí àgbákò gbogbo wa náà kájọ máa tẹ̀léra wa bọ̀ díẹ̀díẹ̀ ẹlẹ́kọ̀ọ́kànlá àwọn àfáà ṣàlàyé fún wa pé gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ yóò máa ṣẹlọ́n yìí kò wá ní gbèsùbẹ̀gbà kò ní kíá ẹ̀rù kan ò ní bà á mọ́ yóò sá máa gun ẹ̀ṣẹ̀ lérí ẹ̀ṣẹ̀ ni yóò sì máa wá wò pé gbogbo ẹ̀ṣẹ̀ yìí bíntín náà ni ńlọtọ kẹwùfẹ́ lòmíì tí ń ṣẹlọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá ní nítorí ṣe yìí ọmọ burú àní inú ẹjọ́ tí ń bẹ wájú Ọlọ́run ẹ̀ṣẹ̀ wá ní tiwa yìí ẹlòmíà ní bọ́bá díjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmọ̀ òun ó ṣẹlọ́n náà tó bá pọ̀ títí tó bá fẹ́ bínú jù sínú náà báyìí òun yóò kàn bínú sọ kọjá ni òun kàn bọ́ sínú àlìjánnà máa lọ́wọ́ ni ẹ̀rọ pònú ó wá sọ ìdájọ́ Ọlọ́run di ìdájọ́ agboolé tiwọn la ilaha illallah Muhammad Rasulullah. àwọn àfáà ṣàlàyé fún wa pé bàbá wọnú ayé al-Qur'an Ọlọ́run ṣàlàyé fún Ànábì nínú Suratu Nur Ọlọ́run ní wa tahsabunahu hayyinan wa huwa indallahi azim. وتحسبونه هينا وهو عند الله عظيم. torí pé ẹ̀ṣẹ̀ tí ó ń ṣẹ̀ tó ń fojú kéré rẹ̀ yìí ìwọ lè rò pé kéré tó jẹ́ pé ìtò lè mú ọwọ́ náà wájú Ọlọ́run ni ńgbò jẹ́ pé òun ti ń ṣàwọn kan ọ ti wá ọmọ ṣe gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ọmọ wa fojú kéré rẹ̀ béèyàn bá sì ti wá ń fojú kéré ẹ̀ṣẹ̀ tó sì tóbi níwájú Ọlọ́run ó ti ṣe kí ni o ó ti pòfo ayé ó ti pòfo àlìkìyámà ntí wàá mú ní pòfo ayé tá a fi pòfo àlìkìyámà sérí ire ni àbí nǹkan àdùnnú ni àbí àgbákò bàbá wo Ibn Mas'ud ó ní innal mu'mina kárí mu'mini ó ní yara dhunubahu ka'annahu fi asli jabalin bó bá jẹ́ mu'mini òdodo bọ́ bá ṣe ẹ̀ṣẹ̀ bíntín báyìí tó bíntín lójú àwa lójú ẹni tó jẹ́ mùmíní inú ìbànújẹ́ ní ọmọ wà pé yé n tí mo ṣe yìí ǹjẹ́ kí ni yóò fẹ́ tó déédé òkè báyìí
yóò bò háyà lójú ẹ̀ yakhafu an yaqa alayhi ẹni ó bá rí pé n tó ń ṣe yìí n tó bò háyà tó sì lè jálù ni tó bá sì jálù yóò pa òun rẹ́ ẹ̀rù ọmọ wa bà á la ilaha illallah Muhammad Rasulullah. àmọ́ wa innal fajira bó bá jẹ́ pé pòkí èèyàn ni àfọ́lùyẹ̀sẹ̀ èèyàn ni yára zunubahu kadhubab òun máa wo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ yóò máa wo bí ìyẹ́ ìsinsin báyìí ni àníṣẹ̀ṣẹ̀ wà lélẹ́yìí níbi táwọn apààyàn wà níbi táwọn kìíní wà yìí tó ń ṣe yìí náà nísìn ó lè ti ju ẹ̀ṣẹ̀ apààyàn lọ níwájú Ọlọ́run Allahu Akbar. ẹ̀rí nísìn àwọn àfáà wa ní bó bá jẹ́ bẹ́ẹ̀ irú nǹkan tí ń ṣe báyìí tẹ́yìn fi kùn látẹ̀yìn fi pàtàkì ẹ̀ṣẹ̀ mọ́ wọn ní bàbá wò dáadáa kìí ṣe ọ̀ṣọ́ o kìí sì ṣe ìdáàbòbò kìí sì ṣe ríire o wọn lágbà kò ní ẹlẹ́kejìlá àwọn àfáà ní ẹ̀ṣẹ̀ la ilaha illallah Muhammad Rasulullah. túrísù zulla ìmọ̀ yẹpẹrẹ èèyàn ni bẹ́ẹ̀yàn bá jẹ́ ní abiyì tẹ́lẹ̀ Ọlọ́run ló mọ iye ẹni táwọn èèyàn ń pàtàkì ọwọ́ á lọ sí àṣemáṣe kan àfà àwọn tí wọn ò tó wọn mọ̀ wá gbá létí la ilaha illallah Abdullahi ibn Mubarak ẹ̀gbọ́n tó wí ni onírà àìtú zunuba tumitul quluba. رأيت الذنوب تميت القلوب وقد يورث الذل إدمانها وقد يورث الذل إدمانها وترك الذنوب حياة القلوب وترك الذنوب حياة القلوب وخير لنفسك إصيانها وخير لنفسك إصيانها afáwa Abdullahi ibn Mubarak onírà àìtú zunuba mo rí i pé ẹ̀ṣẹ̀ تميت القلوب ìmọ̀ pa ọkàn ni وقد يورث الذل وقد يورث الذل إدمانها ìdìmánùhá gbogbo ẹni ọba wa dún ní mọ́ ẹ̀tọ́ dún mímí mẹ́sẹ̀ tí ó kù ńlá láti ṣẹ̀ tó rò pọ̀ mẹ́sẹ̀ tí ń fi ẹ̀ṣẹ̀ ṣọ̀ṣọ́ وقد يورث الذل lọ́pọ̀lọpọ̀ ọgbà ìmọ̀ yẹ̀yẹ́ èèyàn ni الله أكبر ẹni tó ti jẹ́ ní abiyì tẹ́lẹ̀ yóò wá dé ní wọ́n ní la ilaha illallah ta ni ń sọ̀rọ̀ mo ti rò pé èèyàn ní ń sọ̀rọ̀ ni wọ́n ti sọ ọ́ di ginu wọ́n ti sọ ọ́ di ẹni tọ́rọ̀ rẹ̀ ò wúlò mọ́ lẹ́ni tí wọ́n ń pàtàkì ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ الله أكبر èyí ni ó fà á láwùjọ wa lónìí gbogbo ń táwọn àfáà náà ń wí pé nǹkan báyìí ọ̀dà ẹ má ṣe ìjọ tí wọ́n bá wá káwa náà mọ́ díẹ̀ wọn ní lẹ́yìn tẹ́ ń ṣe wáàsí fún wa náà lẹ́yìn náà Yorùbá sì pélédè púpọ̀ wọn ní lẹ́yìn náà irú yín látó bá ń bì yìí ìtumọ̀ rẹ̀ ni pé ọtí dẹni yẹ̀yẹ́ nù àwa ti mọ̀ pé ni yẹ̀yẹ́ làwa tẹ́lẹ̀ ìwọ náà wá dìjọ wa àfààní أيها الرجل المعلم غيره أيها الرجل المعلم غيرها ìwọ tó ń kọ̀ fún èèyàn pé káwọn èèyàn má ṣe nǹkan báyìí halali nafsika halali nafsika kana za ta'alimu kana za ta'alim ẹ̀kọ́ tó ń káwọn èèyàn yìí jẹ́wọ́ náà ti ní àbáwá ní bọ́ọ̀bá wa ní tẹ̀sífù dàwa lèdí sèkọ́mi wà lè dọ̀nà Allahu akbar ọ̀ ń fún àwọn tí wọn ò gbádùn lóògùn wọ́n sì ń lò wọ́n sì ń gbádùn kayma yasihu bihi wa anta sakimun àwọn ń gbádùn wọ́n ń sàárẹ̀ ẹ̀rí bàbá wọnú al-Qur'an ọlọ́ni yá ayyuhalladhina amanu ya ayyuhalladhina amanu ọlọ́run ni mo pẹ̀yìn tí ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo lima taquluna ma la taf'alun nígbà yìí náà ò lè ṣe lẹ́ ń pẹ́ káwọn èèyàn má ṣe yìí kabura maqtan inda Allahi an taqulu ma la taf'alun ibòmí ọlọ́run tó wá dojú mọ̀ kọ́ gbogbo àwọn ẹni mímọ́ ọlọ́run ní atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatiluna al-kitaba afala ta'qilun. atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba
àfàlà tàkìlú àfàlà tàkìlú náà ni ọlọ́run ò béèrè lọ́wọ́ wa pé ṣé ẹ wá ní làákàyè ni ọlọ́run ní àfàlà tàkìlú náà ẹ ti ponú làákàyè yìí ti dógùn ó bú wa ni ẹ ń pa àwọn èèyàn láṣẹ pé wọ́n máa ṣe dáadáa wa tansawna anfusakum ẹ gbàgbé ara yín wa antum tatluna al-kitaba kí ni wọ́n á kí al-Qur'ani sí àfàlà tàkìlú òpònú lẹ́yìn yìí dàgẹ̀dẹ̀lú náà nìyí ọlọ́run òbí wa ọlọ́run ti mọ̀ pé ó pònú nírú ẹni bẹ́ẹ̀ ìtí wá sọ̀yàn dòpònú àfàmì Kọmọrùdín lẹ́yìn ìgbà tó ti jẹ́ ńlá akáyì tẹ́lẹ̀ sérí ire ni àbẹ́rí ibú kí gbogbo àná ọmọ fèsì rẹ̀ àwọn àfáàdí oyé wa pé wàtárìkù zunuba wàtárìkù zunub ká fi ẹ̀ṣẹ̀ lẹ̀ tárìkù zunubi ká fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ká jìnà sí ẹ̀ṣẹ̀ hayatul qulubi ìní máa jẹ́ kọ́kàn ọmọ sẹ̀mí ní ọkàn lèèyàn máa fi níyì. wa khairun li nafsika isyanuha. kẹ́mi ìrẹ́ ọmọ tí ọlọ́bí tí ọ̀dà kọ́ ọmọ wa ta kò ó pé wọn ọgbà ń lọ. wa khairun li nafsika olólóore fẹ́mi kálíbà débi tá ń lọ ẹlẹ́kẹtàlá innal ma'asi tufsidul aqla ìmọ̀ bàlákàyè jẹ́ ni iná lání. Ọlọ́run ṣàlàyé fún wa ń bí ní pé atamuruna nasa bilibirri wa tansawna anfusakum. atamuruna nasa bilibirri wa tansawna anfusakum wa antum tatluna alkitaba fala taqilun. ẹlẹ́kẹrìnlá wa yaj'alul qalbi ghafilan ọkàn máa fọ́nú fọ́ra ni la ilaha illallah bẹ́ẹ̀ bá jẹ́ lẹ́sẹ̀. bẹ́ẹ̀ wọnú ayé al-Qur'an ọlọ́run ní kalla bal rana ala qulubihim ma kanu yaksibuna. kalla bal rana ala qulubihim ma kanu yaksibun. ọlọ́run ní ọ̀rọ̀ wọn mọ̀ fọ́nú fọ́ra ọlá pé kí ni o ìtì ń bẹ lérí ẹ̀mí wọn ìṣe ọlọ́run tí wọ́n ń ṣe ní wọ́n ń jẹ́ kí ni wọ́n dí pẹ̀ta kò jẹ́ mi wọ́n mọ ẹ̀mí wọ́n wá ń dógùn sí la ilaha illallah. ẹlẹ́kẹ̀ẹ́dógún wọ́n ní táǹpẹ̀ lẹ́sẹ̀ tó lè ibùlẹ̀ hayá yìí máa ń mú ojú tì í kú òfun yàn ni ní ìta nàbí ní idha lam tastahi fasna ma shi'ta bọ́ọ̀ bá ti ní ojú tì mọ́ la ilaha illallah ànábì ní gbogbo tó bá wọ̀ ni ọmọ ṣe yẹn ni pé ọ̀ẹ́sẹ̀ èèyàn mánu ni ọ̀sínú èmi màmá bẹ́ẹ̀ ọba yìí ti wá ní mímọ̀ títẹ̀yìn olójú tì mọ́ ẹ̀dá kó dẹni kí ni o ó dẹni ìyẹpẹrẹ ó dẹni ìparun nù ni. fama wallahi ma fil aishi khairun. wala dunya idha dhahaba al-haya'u. wala dunya idha dhahaba al-haya'u. ọtí àbá mi Kọmọrùdín ẹ bá wọ̀rọ̀ ànábì kan ànábì ní al-haya'u khairu kullu. Ànábì ní gbogbo tí jẹ́ oore yányán lábẹ́ ìtìjú ló wà. Gbogbo ẹni tí ó bá ti wá ní ìtìjú ǹjẹ́ gbogbo aburú ní ó máa ṣẹlẹ̀ sí àwa ní ẹ̀ṣẹ̀ ìtì máa mú tìjú kúrò ní ń túmọ̀ sí pé ìtì máa mú oore ayé àtàlìkíyámà kúrò fún yàn ẹni tó ti bọ́ fún yàn ni ìtì sì máa mú aburú wá òun náà ni àìnítìjú yìí. Bọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí ni ẹ̀ṣọ́ ló jẹ́ ṣé iyì ló jẹ́ àbí parun ẹja tún bira wa. Allahu akbar. làáfààfin ní fáwọn wallahi mo fọlọ́ ń búra. fama wallahi ma fil aishi khairun wala dunya idha dhahaba al-haya'u. ó ní wallahi mo fọlọ́ ń búra. ma fil aishi khairun. oore kan ò sínú ayé má fún yàn o wala dunya kò sí ní ayé kò sì sí ní àlìkìyámà fún yàn. wala dunya idha dhahaba al-haya'u. tó bá ti di pé ojú tí ò sí fún yàn mọ́ wọn á ní ọmọ yẹn ti rìn òwò ọjà àti ọ̀bọ́mọ yẹn mọ́ la ilaha illallah ìyẹn ni pé ó ti dẹni eri búnú tó gba yọ̀mọ̀ sépèlé. ẹlẹ́kẹrìndínlógún gẹ́gẹ́ bí àlùkáwà ní tí mo ṣe pé a sì kà á fúnra wa káwa gbogbo wa náà wá fèsì káwa béèrè pé ǹjẹ́ kéèyàn ó ní mímọ̀ kí ìmọ̀ yìí ọmọ wa gbẹ ẹ̀ṣẹ̀ lẹ̀ lọ́wọ́ rẹ̀ oríire ni àbẹ́rí ibú. àwọn àfáà ṣàlàyé fún wa pé al-isyan tad'u ila nisyanillah ìmọ̀ jẹ́ ká gbàgbé ọlọ́run ni. ẹ gbọ́ mi yé dáadáa ẹni tí máa ń rántí ọlọ́run tẹ́lẹ̀ bó bá ti di pé èèyàn bá ń ṣẹ̀ ọba yìí náà lọ bẹ̀rù mọ́hùn
ó di pé kí ni o èèyàn máa gbàgbé ọlọ́run bẹ́ẹ̀yàn bá sì ti gbàgbé ọlọ́run ẹ bá wọnú súrátù Tọ́ha ọlọ́run níwájú gbẹ̀ndẹ̀lì kíámà àwọn nǹkan bẹ tá a gbé dìde nígbé dìde kí ni àmọ́ lẹ́ni tí ò ní rí na tí ọjà fọ́jú ẹ̀dọ́ ma wá bí ọlọ́run pé lima hasarta ní àmọ́ wa qad kuntu basira mo rí na láyé tẹ́lẹ̀ mo sì wá da fọ́jú lónìí ọlọ́run ní kadhalika atatika ayatuna fanasitaha wa kadhalika al-yawma tunsa àmì àwọ̀ ọlọ́run ayal kùránì wá bọ̀ kùránì wọ́n náà ké fanasitaha ọwọ́ gbàgbé rẹ̀ ọgbẹ́ sẹ́gbẹ́ kan ọ̀lọ́ ẹ̀sẹ̀ òjì ọ̀lọ́ wa kadhalika al-yawma tunsa ní òjẹ́ káwọn náà fi àánú wa rántí ìwọ náà lónìí ẹ dákun irun tí múrú eléyìí wá báyàn eríire ní àbẹ́rí ibú ọ̀dà ẹlẹ́kẹtàdínlógún àwọn àfáàní takhrujul abd min da'iratil ihsan kìí jẹ́ kọ́ ọmọlúwàbí ó ṣe dáadáa mọ́ ni la ilaha illallah bẹ́yàn bá sì ṣe dáadáa mọ́ tamna'uhu thawabul muhsinin ẹ̀san táwọn ẹni ire náà máa rí òun náà ní ṣe kí ni o òun náà ní rí ó di mẹ́tàdínlógún ẹlẹ́kẹjìdínlógún ibadallah gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run wọn ni tuzilu ni'am ìmọ̀ yẹ ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yàn a máa gbà á sọ́ọ́lẹ̀ lọ́wọ́ èèyàn ni bẹ́ẹ̀yàn bá ti lọ́lá tẹ́lẹ̀ ọláwọn abọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀. Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu wọ́n mọ́sà bá yọ́nú sí i ó ní ma nazala bala'un illa bi dhanbin bẹ́ẹ̀ bá rí àwọn àjálù bá ń ré lura wọn tẹ́ eku òkè bí eku mọ́ tẹ́yẹ òkè bí ekeye mọ́ ó ní ẹ fura o ẹ̀ṣẹ̀ ni o bọ́lọ̀ wọn bá sì ka kúò náà àmójúkúò tẹ́ ẹ bá tọrọ náà lọ́lọ́run ó gbà ní ó fi ka kúò fún yín ọlọ́ni wa ma asabakum min musibatin fabima kasabati aydikum wa ya'fu an kathir. asabakum min musibatin fabima kasabati aydikum wa ya'fu an kathir. ọlọ́ni ẹ lọ wádìí gbogbo àjálù tí máa lùkọlù yín ọ̀dá ló mú yín ni òjò ní ọ̀rọ̀ ní ebi ní ń pa yín ni àwọn olórí yín ni wọ́n ń jẹ yín yà ni àwọn ọmọ yín ni wọ́n gbọ́rọ̀ mọ́ ni àfà nkókó yín ni ọ̀dá mọ́ ni la ilaha illallah kasabati aydikum alibarika ni ò sí nínú sẹ́ẹ̀sẹ̀ yín mọ́ ni ọlọ́ni fabima kasabati aydikum àfọ́fà yín ni o wàyà fún wa nkẹsìrìn ẹ̀fọ́fà míì gan táwọn ọlọ́run tó lo àmójúkúò fún yín tá a tún fúyẹ́ rẹ̀ fún yín tá a wo bẹ̀ bí ọba sí bẹ́ẹ̀ á ti rọ̀jò á fi pa yín rẹ́ àǹfààní ẹ̀jẹ̀ á wò ó ìtì máa wá jẹ́ kádánwò sọ̀kalẹ̀ tí ìyà ọlọ́run fi sọ̀kalẹ̀ eríire ní àbẹ́rí ibú àfà nínú ẹlẹ́kọ̀ọ́kàndínlógún Al-Qur'ani jẹ́ ó yé wa pé zálìkà bí anna Allaha lam yakun mugayyiran dhalika bi anna Allaha lam yakun mugayyiran ni'matan an'amaha ala qaumin hatta yugayyiru ma bi anfusihim. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé bẹ́yìn náà bá wo Suratul Anfal ẹ̀ bá pàdé ńbẹ̀ láyàtà kàyí Ọlọ́run ní lópin ìgbà tí zálìkà bí anna Allaha lam yakun ẹbálẹ̀ ní gbọ́ràn mugayyiran ni'matan an'amaha ala qaumin hatta yugayyiru ma bi anfusihim. sẹ́lẹ̀ ní gbọ́ ni wàyí ni ó dìtò mọ́ ó dìnà sẹ́lẹ̀ ní gbọ́rọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́rọ̀ mọ́ àdánwò tí yóò sì máa kàn yín àwa náà máa dẹ̀ sí yín bàbá mú kàn wá tá a fẹ́ sí yín sára ń pẹ́ tá a rí i pé gbọ́ àtúmú mi wá ẹ wo àtìgbà tí COVID-19 tó ti bẹ̀rẹ̀ àdánwò rẹ̀ ń bẹ ńlẹ̀ dìsín àti ìbọnú ẹ̀ lẹ́yìn ẹ̀ tún wá wà àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ogun lọ́tún lọ́sì ní ìtọ́jẹ́ pé bí ogun bá ń ṣẹlẹ̀ ń bì kan gbogbo àwa tá àti ẹ̀ jagun náà inú ogun làwa náà máa wà ọlọ́run níbi ń bá ń rí bẹ́ẹ̀ ẹ fura síra yín o. dhalika bi anna Allaha lam yakun mugayyiran ni'matan an'amaha ala qaumin. ọlọ́run ní ká fún yín ní oore kan ká fún yín ní ìdẹ̀kùn kan kẹ́ ẹ máa lò ó báwo ọlọ́run bá gbà á lẹ́ni tá a fún kò sí ní tá a fẹ́ fi ṣe lọ́mọ tí ó jogún ẹ̀ tá a bá wí pé mo rẹsẹ̀ mo tọ́jú kí ní ìdọ́mọ mi kalẹ̀ ní rárá àti fún yín nù ni
a lè gbàgbé rẹ̀ sọ́dọ̀ yín tá ní béèrè mọ́ kò ná wa ní nǹkan kan àmọ́ hatta yugayiru ma bi anfusihim. bàbá rí pé tá a ṣe fún yín yìí òun náà gan ní tó wá ràn yín lọ́wọ́ láti máa kọlu àwọn ọlọ́run ìgbà náà láwa fún láwa mú okùn rẹ̀ láwa tì í la ilaha illallah gẹ́gẹ́ bí àwa náà ta aran mọ́ ń léèwé àwa rí pọ́mọ yìí ń ṣe dáadáa ẹ̀kọ́ rẹ̀ ń lọ síwájú fúnra wa ńlára fóònù fún pé gbà ẹgbẹ́ rẹ̀ náà ti tó lo fóònù ara kẹ̀kẹ́ fún ọmọ tí ń gbépò kínní ọwọ́ padà lọ́ọ́ rúpò ní kíláàsì àfáà mi Kọ́mọ́rùdín tó bá jẹ́ wọ̀ ń kọ́ kí náà ṣe fóònù ọwọ́ rẹ̀ àfihàn bá ń kọ́kọ́ bá ń gbé iná kẹ̀kẹ́ yìí mo síìsì rẹ̀ kí ló dé o kìí ṣe pé kẹ̀kẹ́ yìí ní bàbá fẹ́ gùn kẹ̀kẹ́ ọmọ èké ni fóònù sì ń bẹ lọ́wọ́ bàbá tó fẹ́ lò kìí ṣe pé fẹ́ lò ó fẹ́ fi kún tiẹ̀ kí nọ́ọ̀fà tó fi gbà á lọ́wọ́ rẹ̀ ọlá àpórí pé kíní ní ti fẹ́ kéré ibú bá. hatta yugayiru ma bi anfusihim wa anna Allaha sami'un alim. ọ̀jọ̀gbọ́n kan náà àwọn àlùfáà láàrin ibi tá a dé agbọ́n ibi tá a dé yìí ó ní idha kunta fi ni'matin fari'aha. idha kunta fi ni'matin fari'aha. fa innal ma'asi tuzilu ni'am. fa innal ma'asi tuzilu ni'am. afani idha kunta fi ni'matin. idha kunta fi ni'matin fari'aha. pọ́nbà ń bẹ nù dẹ̀kun kan tọ́nbà ń bẹ nù gbẹdẹmukẹ kan tọ́n bẹ nù ayé ń pè wọ́n ni o idha kunta fi ni'matin. táyé ń bàbàrà rẹ tí wọ́n ń pàtàkì rẹ. idha kunta fi ni'matin. àfa ni aṣọ àfa aṣọ funfun lọ wọnú o sàgbẹ́ ni ọba wàṣọ fún iyọ̀gbò bí n bá ń bọ̀ òun nìkan dayọ̀ láàrin àwọn tó kù. idha kunta fi ni'matin far'aha. ọtí gbé polérí nu o ní gbogbo owó tó bá rí i pé ayé ń pàtàkì rẹ torí pé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀jọ kàwé náà kọ́lá ayé ń pàtàkì wọn gbogbo ẹ̀yin tẹ́ẹ̀jọ kéwú náà kọ́lá ni wọ́n lálùyọ bíi tiẹ̀ yìí. àfà èso rẹ pánu. far'aha. àfà ní far'aha wá dáàbò bò. far'aha máa wá sọ gbogbo ogi téèyàn gbìn tọ́ lè so tọ́ pọ́n téèyàn ọ̀wá ara gbàdí àfà eléyìí bá jù lóko tọ̀hún ó jù lóko wọ́n bá ka tán wọ́n bá jẹ́ la ilaha illallah. fa innal ma'asi tudhillu ni'am. fa innal ma'asi tudhillu ni'am. ìdẹ̀ra tá a rí ni ìdí máa gbà bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ èèyàn ẹ̀ṣẹ̀ ni o. baba ńlá wa Adam aleyhi salatu wa salam àti ìyá ńlá wa Hawa ebe yana ti bi wọ́n wà inú ọgbà àdẹ̀ra ni ya'kulani wa yatamatta'an wọ́n ń jẹ wọ́n mu ní rọrùn kò sí pé wọ́n ń kírun gbà náà kò sí pé ẹ gbà àwẹ̀ náà kò sí pé nǹkan báyìí ni wọ́n fi ṣe nǹkan báyìí fún yín ẹnu dé igi kan yìí fala takraba hadhihi shajara igi ẹyọ kan yìí gbogbo ń tó bá wù yín ẹ máa jẹ àmọ́ ẹ gbọ́dọ̀ dé díẹ̀ fa'akala minha igi náà tí wọ́n jẹ ọlọ́run wa ní sẹ́ jẹ́ igi náà àkọ́kọ́ la ilaha illallah ẹ wo bí tó rọ̀ wọ́n padà já sí ọlọ́run sọ wọ́n kalẹ̀ kó nù dẹ̀ra yìí ló fi di wàhálà tẹ́mi pẹ̀lú rẹ̀ á sè á sọ lónìí kó tó di pa á jẹ á mu. Ànábì Mùsá aleyhi salatu wa salam nínú ẹgbà wa kan wọ́n nínú ìrìn àjò rẹ̀ ó pàdé ànábì Adam ó ní ìrẹ́ bàbá àlùbáríkà yìí ọ̀wánú dẹ̀ra gbogbo wa yìí ní sí àlìjánà lọ bá bí wa sí táàmù gbádùn bí ìranú ṣúgà ọ̀sì wa kó wa nú wàhálà ó ní yabnal Mubarak ìrẹ́ ọmọ dáadáa yìí ìrẹ́ ọmọ alálùbáríkà ọmọ wa bú mi ala dhanbin katabahu Allahu alayya qabla khalqi bi ulufu mina sinin ẹ̀ṣẹ̀ tá a ti kọ pé mi ń wó ti rìn inú bí ti rìnrìn àjò mi nu kọ́lọ̀ ń wo tó dé èmi gan láì mọ iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún kìí ṣẹjọ́ tèmi náà mọ̀ pé bí ó ti rí ni bọ́rọ̀ ti wá rí nu gbogbo tí jẹ́ ẹ̀ṣẹ̀ yanyan ìmọ̀ jáàyàn ìmọ̀ járáǹkì èèyàn ni wọn á lọ lànà ọlọ́mọdé á lànà àfáà mi Kọ́mọ́rùdín pọ̀ máa ń gbọ́ pé lágbájá ni ó ti lànà kò sí ní tójú ọ̀ lànà
ìyẹn ni pé tiẹ̀ ti jóná nù ni Allahumma àmín Allahumma àmín Allahumma àmín Allahumma àmín ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà má ti wá. Allahumma àmín Allahumma àmín ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà má ti wá. àwọn kan bẹnu ayé tí wọ́n ti jóná ajẹgbodò ní tí ń wẹ́ ní kúra ni wọ́n àwọn ti jẹ́ lẹ́sẹ̀ wọ́n wàá fà wọ́n náà mọ́ra wọn ní ẹ̀yìn ṣá ọlọ́mọdé ẹ̀hánra yín lè mọ̀ gbogbo ògbà ẹ̀ ti mú kí náà líle gbogbo àdúnì yusrun ẹ mọ̀ wá wo ẹni tí ń sọ̀rọ̀ yẹ wá rí pé àfẹ́ ìní mímọ̀ ni tẹ́ni mímọ̀ fi ń sọ̀rọ̀ yìí jáde ó dàbí pé kíní yìí ó fẹ́ wúlò kanu bẹ́ẹ̀ sì ni ajẹgbodò ní tí ń ṣe kíní o tí ń wẹnu kúnra tí ẹ ti jóná nù ni ó fẹ́ kó náà mà tiẹ̀ náà Allahumma àmín Allahumma àmín Allahumma àmín Allahumma àmín ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà má ti wá. bàbá wò gbé sí ayé táwọn àgbàlagbà lò lánàá ọ̀rọ̀ nu jújú wà yìí lọ kò sí ntọ́fà gbogbo nǹkan mi ń bẹ tí wọ́n mọ̀ pé halali ni àmọ́ rú wọn lójú díẹ̀ wọ́n sì tún sá fún nítorí pé káwọn ọmọ bá wà kọlù káwọn ọmọ bá tara rẹ̀ wá ṣe kí ni o káwọn ọmọ àṣẹ lọ́hùn anabi ní alẹ́ halalu bayyinun wal haramu bayyinun wa baynahuma umuru mushtabihat àwọn nǹkan kan míì ọlọ́run ní haramu lélẹ́yìí ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ halali lélẹ́yìí àwọn nǹkan míì wọ́n ń bẹ ọlọ́run ò tiẹ̀ sọ̀rọ̀ ń pa rẹ̀ èmi anabi náà fẹ́nu kan àwọn ẹni tí wọ́n bá wá jẹ́ ní ire èyí tó bá wá rú wọn lójú bẹ́ẹ̀ wọ́n wà ní tó àkúkú rí àyà lérí ẹ̀ nísìn ó dà bí ọ̀dà àmọ́ irú ibi ẹjáde àfilẹ̀ ànábì lẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ fakọ̀dì tábùrà àlìdí ni hiwa èrìdìhì ó fi sọ ẹ̀sìn rẹ̀ ó sì fi sọ ìjọmọlúàbí rẹ̀ ni bó ti wá yẹ káwa náà ṣe nu ẹ dákun ẹ̀yin jàmá wa á sì ẹnu wa ní déédéé síbi ní wákàtí ọ̀wọ̀ yìí àgọ́ náà ti lérí ẹ̀ ká tó wá lọ ẹjẹ́ abira wa kéèyàn ọmọ ṣe lọ́hùn ntọ́ dáa ní àbágbákò àmọ́ lọ́dọ̀ tèmi èmi rí i pé ikó parun bá yàn ni o àtẹ̀yìn àtàwa náà ọlọ́run má jẹ́ á parun subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahil hamd Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillah